ayérayé ọlọ́run ìyanu ìjìnlẹ̀ fẹ́ ọmọ mi rí àpèjúbáwùdọ ọlọ́run èrè ọba tó bá ń jẹ́ ìyá lólo adúpẹ́ àyìn agbé ọ̀gá lájẹjọ ti wákàtí ọ̀wọ̀ yìí ọba tí òjá sọkún ọba tí òjẹ́ kí wà ládàmú kó dàpọ̀ máa yọ̀ fún wa ọba tí òjò rí fún wa bí èṣù àti ìkáṣe fẹ́ bàbá gbọ́ ọpẹ́ wa a ó yàn títí láéláé jésù kristu olúwa wa àmín 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 lórúkọ jésù ìwòye ìjẹjẹ là ń dágbére pé ní ijọ́ mẹ́jọ á pàdé àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run akútábí tẹ́tẹ́ ni ọlọ́run májẹ̀mú ló fún wa ní oore ọ̀fẹ́ láti ṣe kíni láti lè tún rí ọjọ́ èní olúwa ṣeun tàánú ẹ̀ dúró láéláé ohun olúwa náà rí látẹnu ìyá àdúrà ẹ̀rí abániṣe jp ètò wọn láti iléeṣẹ́ ìbílẹ̀ rédíò ní nàìjíríà níbí wọ́n ń darapọ̀ mọ́ iléeṣẹ́ ìbílẹ̀ rédíò ní ìlú uk ohun olúwa yẹn wá jẹ́ ohun olúwa láti ẹnu ìyá àdúrà ẹ̀rí abániṣe jp nílé ìjọsìn wa ìjọ Ṣẹ́gun ní Tèmi ilẹ̀ àánú ṣọ́ọ̀ṣì wa ló ń jẹ́ bẹ́ẹ̀ ìjọ Ṣẹ́gun ní Tèmi ilẹ̀ àánú ní orúkọ jésù ọlọ́run májẹ̀mú yóò wá àánú fún wa rí àánú ọlọ́run májẹ̀mú yóò tẹ̀ wá lọ́wọ́ adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba tí ò jẹ́ kí dààmú ọba tí ò jẹ́ kí wàhálà kó ṣẹlẹ̀ sí inú ilé wa ọba tí ò jẹ́ kí ohun bí kó ṣe pé àlè tún gbé ètò ìlónìí ọba tí ò jẹ́ kó ṣẹlẹ̀ sí èmi àti ẹ̀yin ayìn lógo agbéga bàbá gbọ́ ọpẹ́ wa ohun olúwa náà rèé tí ẹ bá fẹ́ pè yá àdúrà ẹ̀rí abániṣe jp mo ní tẹlifóònù nọ́mbà mi náà rèé fún ìdí kan tàbí ìkejì ẹ pè yá ẹ̀rí abániṣe jp ẹ pè mí sí tẹlifóònù nọ́mbà mi 070 57 84 23 11 lẹ́ẹ̀kan sí 070 57 84 23 11 nọ́mbà mi nìyẹn fúnra ara mi báyìí ni màá gbé bóyá fún kánsẹ́lì ni bóyá fún ẹ̀bẹ̀ àdúrà ni bóyá fún ìdí kan ni ẹ pè mí fúnra ara mi ni màá gbé fóònù nọ́mbà yẹn ọlọ́run májẹ̀mú yóò dúró tì wá àdúpẹ́ lórí iléeṣẹ́ ìbílẹ̀ rédíò ní ìlú UK àti àwọn ìgbìmọ̀ wọn àti gbogbo àwọn olólùfẹ́ tí wọ́n sọ pé ohun olúwa ẹ̀ kó máa ṣe kínni kó máa tẹ̀síwájú ní orúkọ jésù ayé yín náà yóò tẹ̀síwájú ògo ọlọ́run yóò hàn nínú ayé yín adúpẹ́ lórí iléeṣẹ́ yẹn iná ara náà mi ò ní jó yín adúpẹ́ lọ́wọ́ bàbá mọ̀mọ́ tí wọ́n ní iléeṣẹ́ náà ní orúkọ jésù kristi ọlọ́run májẹ̀mú yóò dúró tì yín ọfà ayọ̀fẹ̀ èṣù ò ní bà yín wàhálà ìdààmú kò ní ṣẹlẹ̀ sí yín wọn ò ní fi tẹ́lẹ̀ pléènì wálé lórúkọ jésù ẹ ó kẹrù wá sílé ni ọlọ́run májẹ̀mú yóò dì í mú jésù olúwa wa àmín 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 lórúkọ jésù mo ta bá ti fẹ́ bẹ̀rẹ̀ ohun olúwa ẹ jẹ́ ká máa gbé bíbélì wa nínú bíbélì láti máa ṣe àkànṣe iṣẹ́ àti ọ̀rọ̀ àti ìtàfi gbàdúrà nínú bíbélì wa ni ẹ jẹ́ máa ṣe àṣàrò nínú bíbélì wa ní gbogbo ìgbà ní ọ̀sán àti ní òru ẹ má jẹ́ aṣọ di ìjọ mẹ́jọ ńgbà tí a bá ń lọ church ẹlòmíràn kò bá ń lọ church ní ọ̀sẹ̀ mọ́tò ẹ̀yin ọmọ ìbọ̀lẹ̀ gbé bẹ́ẹ̀lì mi sí kódà ńgbà tó bá gbọ̀n tàbí tó bá ṣí báyìí pìrìrì làwọn ayánfò jáde níbẹ̀ tí ò yẹ kó rí bẹ̀ fún ọmọ ọlọ́run kò yẹ kó rí bẹ̀ fún ọmọ ọlọ́run ẹlòmíì tó bá jẹ́ pé wàhálà ìdààmú ló dé yọmọ sáré wá kí lábẹ́ pílò ó ti ṣe bíbélì ó ti fi bíbélì rẹ̀ ó ti sọ di ìgbèrí ó ti sọ di pílò láti máa fi rọrí kò rí bẹ́ẹ̀ tó bá wà ní ẹ̀gbẹ́ wa níbi tá a ti sùn gan a lè rí nǹkan tó yẹ pé ó wà láti ṣe àṣàrò rẹ̀ nínú ẹ̀ a ó dẹ̀ jí a ó rà gbé a ó dẹ̀ wò ó a kọ́ wa tí ayé máa fi tán bíbélì ò lè tán torí àmọ́ tútù ni torí náà ẹ jẹ́ ká máa gbé bíbélì wa ọ̀rọ̀ ọlọ́run tí mo fẹ́ sọ fún wa ní ọ̀sán yìí nínú ìwé 2 Chronicle ni a ti fẹ́ rí ọ̀rọ̀ yìí dàbí ọ̀rọ̀ akin mọ́mì fún èmi dádì fún ẹ̀yin mọ́mì mi ó wà fún ẹ̀yin náà brother and sister ó wà fún yín ọ̀rọ̀ akin ní nínú 2 Chronicle láti máa rí ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ akin láti lè ṣe kíni láti lè ní ìgboyà láti lè fa ọkàn wa ya sí iwájú ọlọ́run bóyá àti ẹ̀ wò pé kí ló dé tí ọ̀rọ̀ mi rí báyìí ọ̀rọ̀ akínní ẹ jẹ́ mọ̀ pé ọ̀rọ̀ akínní ọ̀rọ̀ fásitì kan péré ni ọ̀rọ̀ yìí
Second Chronicle 34 ni ọ̀rọ̀ yìí wà. Mọ́mì dáàdì ẹ jẹ́ ká sáré lọ wo 27 rẹ̀. 27 rẹ̀ ni mo ti fẹ́ sọ ọ̀rọ̀ yìí. Ẹ̀mí Ọlọ́run dẹ̀ ní kí n fún àwọn tó jẹ́ oníbísí, kí n fún wọn ní àwọn psalm tí wọ́n lè máa lò, tí wọ́n máa kà sí omi. Kódà mọ́mì dáàdì tó bá yẹ pé ìbejì ló bá wù yín, tẹ́ wù yín láti bí, ẹ jẹ́ nǹkan Ọlọ́run máa ṣe nípasẹ̀ àwọn psalm tí mo fẹ́ fún yín yìí. A ó máa kà sí inú omi, a ó sì máa mú lórúkọ Jésù. Ọlẹ̀ ayọ̀ yóò sì sọ nínú yín. Ṣùgbọ́n mi ò tí ì lọ síbẹ̀ yẹn nísinsìnyí. Mo kàn fẹ́ kẹ́ ẹ gbọ́, kẹ́ ẹ sì súnmọ́ tòsí fún mi láti lè ṣe kíni, láti lè tú àwọn ọ̀rọ̀ yìí, láti lè yẹ̀ wò. Ẹ tẹ́ ká lọ sínú Second Chronicle ní ọ̀sán yìí. Second Chronicle 34 ni ọ̀rọ̀ yìí wà. Verses kan péré 27 ló wà. Ẹ rí ọ̀rọ̀ Akin yìí, ó dúró bíi pé ẹni tó mú ọkàn rẹ̀ rọ̀ níwájú Ọlọ́run. Ṣé mọ̀ pé kò lè rí nǹkan kan gbà dáàdì? Ẹni tó ti mú ọkàn rẹ̀ rọ̀ pátápátá, tí ò mú ọkàn rẹ̀ le, tó ti ń wò wípé Ọlọ́run ò lè dá òun lóhùn, tó ti ń wò wípé òun ò tiẹ̀ yẹ fún ẹni tí Ọlọ́run lè dá lóhùn. Mọ́mì dáàdì, gbogbo wa ni Ọlọ́run lè dá wa lóhùn fún ohun tí a fẹ́. Kìkìdá ká ṣe kí ni, ká fọ ọkàn wa ya sí Ọlọ́run. Kìkìdá ká mú ọkàn wa lé sí ọ̀dọ̀ Ọlọ́run, ká súnmọ́ ìhà rẹ̀. A gbọ́dọ̀ jẹ́ kí ọkàn wa kó rọ̀ débi wípé a ò ní lè lágbára àti gba àdúrà mọ́. A ní mú ọkàn wa rọ̀ débi wípé Ọlọ́run kò lè ṣe é fún wa. Tí a bá lọ wo Second Chronicle yìí 34:27 rẹ̀, a ó rí tó wà níbẹ̀. Ẹ rí. Ṣùgbọ́n tá a bá súnmọ́ Ọlọ́run, tá a mú ọkàn wa lé, tá a dúró ti Ọlọ́run, tá a wà nípa ìgbàgbọ́ Ọlọ́run, ó sọ fún mi níbí pé òun ò fi gbogbo ohun tí a fẹ́ fún wa. Ó lóun yóò gbọ́ ẹ̀bẹ̀ àdúrà wa. Ó lóun yóò fi fún wa gẹ́gẹ́ bí a ti béèrè ní ọwọ́ òun. Àbájọ tí olórin kan fi kọ ní pé ẹlẹ́ṣẹ̀ wá sọ́dọ̀ Jésù fún ìgbàlà rẹ lọ́fẹ̀ẹ́. Ó pé ọ ní okùn pẹ̀lẹ́, pé ọmọ máa ṣàkó mọ́ kìlà oró kìlà ó sọ. Gbà tí bàbá bá ń pè wá ó, pé ọmọ súnmọ́ bí máa bọ̀ wá jí iṣẹ́ wa. Bó o ní ṣe èmi àti ẹ̀yin ṣe rí níwájú Ọlọ́run ta lè jíyìn débi pé ọkàn wa fàyà sí Ọlọ́run, a lè béèrè ó sì lè fi fún wa. Tí ọkàn wa ò bá ṣe déédé níwájú Ọlọ́run, tá a wò ó pé tí à ń béèrè yìí kò lè fi fún wa, á jẹ́ wípé ọkàn wa rọ̀ níwájú Ọlọ́run ni. Kò lè yẹ kí ọkàn wa kó ṣe kíni, kó rọ̀ ní iwájú Ọlọ́run. Ọlọ́run tó ní ọmọ mi, ó ní súnmọ́ bí, ó ní kí la ó rò kí la ó sọ nígbà tí bàbá bá ń pè wá. Ẹ rí, a gbọ́dọ̀ súnmọ́ Ọlọ́run ká wà ní ìhà rẹ̀. Nígbà tí a bá súnmọ́ Ọlọ́run tá a wà ní ìhà rẹ̀, ṣé ẹ rí Ọlọ́run tí à ń wò yìí? Ẹ rí pé wọ́n sọ pé Ọlọ́run owú ni. Bíbélì náà fi yé wa pé Ọlọ́run owú ni. Kìkìdá kò fẹ́ kéèyàn mú nǹkan míì mọ́ orúkọ òun. Ẹ tó bá ti mú nǹkan míì mọ́ orúkọ Ọlọ́run, tó fi nǹkan mìíràn tẹ Ọlọ́run rẹ̀ ní abẹ́, ó ṣeéṣe kó béèrè nǹkan kan kó má fi fún un. Ṣùgbọ́n nínú ìwé yìí ó sọ pé kò yẹ kí ọkàn wa kó rọ̀, torí ẹni tí ọkàn rẹ̀ bá pé, tí ó bá dángájíá, ọkàn rẹ̀ yóò lé láti lọ. Bí ìgbà tí ọmọ bá fẹ́ béèrè nǹkan lọ́wọ́ bàbá àti màmá ẹ̀ náà ni. Bó ti wù kí bàbá le tó, yóò wò pé dádì bó ni mo ṣe kojú rẹ̀, ẹ máa lọ. Torí pé kí ni, kò ní jẹ́ kí ọkàn rẹ̀ kó lá ṣe kí àyà rẹ̀ kó le láti lè béèrè nǹkan lọ́wọ́ bàbá ẹ̀. Ṣé rí bí ọmọ ṣe béèrè nǹkan lọ́wọ́ bàbá rẹ̀, báwo náà làwọn náà ṣe jẹ́ sí Ọlọ́run. Kìkìdá ká ṣe kí ni, ká mú ọkàn wa lé. Ó ní gbogbo ohun tó a bá béèrè lòun yóò fi fún wa. Ó ní á kan ilẹ̀kùn. Ẹni tí ò kànlẹ̀kùn tí ò béèrè nǹkan lọ́wọ́ Ọlọ́run ṣó lè fi fún ṣá.
ẹni tó sùn lẹ̀ tó ní wọ́n ń gbé bọ̀ láì ṣiṣẹ́ kí ni wọ́n fẹ́ gbédé ṣé kìí ṣe gbèsè wọn ò gbèdé fún un gbèsè wọn ò gbèdé fún un torí àwọn tí ó kànlẹ̀kùn rẹ̀ àwọn tí ó wá sí lówó nítorí pé ó sùn kalẹ̀ ṣùgbọ́n ó ń jẹun ó ń gbóúnjẹ àwìn ó ń jẹun ó ń yáwó káàkiri ó wá sùn kalẹ̀ ó ní wọ́n ń gbé bọ̀ gbèsè ni wọ́n ò gbèdé wá fún un torí gbogbo àwọn tó jẹ lówó wọn wà béèrè ṣùgbọ́n tá a bá pẹ́ níwájú ọlọ́run yóò máa ṣe ohun tó dán sí inú ayé wa ni kódà gbogbo ohun tá a ti béèrè yóò ti mọ̀ nínú ọkàn torí pé kíni ó mọ̀ wípé ọkàn wa bẹ ní ìhàwùn àwa náà ti ṣe kíni a mú ọkàn wa ní ìmúrọ̀ sí ọlọ́run láti lè béèrè ohun tí mo fẹ́ rèé olúwa ṣe fún mi yóò sì ṣe pẹ̀lú ìrọ̀rùn ní orúkọ jésù tá a bá rí agbára kágbára èyí tó jẹ́ pé ó lè wà ní ọwọ́ wa tó jẹ́ pé àlè dáńgájá láti lè béèrè nǹkan ní ọwọ́ ọlọ́run kó gba agbára náà kúrò lọ́wọ́ wa ọmọ bàbá làwa ń ṣe nípa ìgbàgbọ́ nínú jésù bàbá wa lónìí ilẹ̀ káwa náà máa wá rìn ká máa yan nínú ẹ̀ ni bá a ṣe jọ́ ọmọ bàbá a ó máa rìn a ó máa yan nínú ọlá ńlá bàbá ni mọ́mí a ó gbàdúrà ní ọ̀sán yìí ẹ lọ wo fásitì yẹn fásitì kan péré ni níbẹ̀ ọ̀rọ̀ akin fún ẹni tó bá ní ìgbàgbọ́ tó bá pé nínú ọlọ́run àkọlé ọ̀rọ̀ yẹn nìyẹn ọ̀rọ̀ ìgbàgbọ́ fún ẹni tó pé ní inú ọlọ́run fásitì kan péré ni 2 Chronicle 34:27 ni ọ̀rọ̀ yìí mo sọ pé a máa ṣiṣẹ́ fún àwọn oníbísí lẹ́nìí mo fẹ́ fún ní àwọn sáàmù tí èèyàn máa ń lò láti lè ṣe kíni láti lè mú ọlẹ ọ̀sọ́ ní inú èèyàn màá fún wa èyí tá a máa kà bá sì ṣe máa lò máa sọ fún wa kìkìdá tètè ṣí àrẹ̀kẹ́ sọ fún àwọn ènìyàn pé ìyá ẹ̀rẹ́ abániṣẹ́ lòun fẹ́ fún wa ní àwọn sáàmù gbogbo àwọn tó jẹ́ oníròbìnú jẹ́ nípa ọmọ bíbí lórúkọ Jésù ohun tó yẹ ìyá yẹ Olúwa yóò ṣe fún yín ẹ jẹ́ sí ọkàn wa payá sí Ọlọ́run ní ọ̀sán yìí ẹ jẹ́ sọ fún Ọlọ́run Olúwa mú ọkàn mi le Ọlọ́run májẹ̀mú yá mú ọkàn mi le Olúwa jẹ́ kí n jẹ́ ọmọ rẹ ọba àwọn ọba jẹ́ kí n jẹ́ ọmọ rẹ gbogbo ohun tó mú àyà mi rọ̀ tí n fi lè kọjú sí ọ láti béèrè tí ò jẹ́ kí n lè pé láti lè béèrè ohun tí mo fẹ́ lọ́wọ́ rẹ Ọlọ́run májẹ̀mú tó bá jẹ́ ẹ̀ṣẹ̀ ní yàgbà kó ní ọwọ́ mi ẹ gbàdúrà yìí orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù tá a bá rí agbára ẹ̀ṣẹ̀ tó wà ní ọwọ́ mi èyí tó lè má jẹ́ kí n pé láti lè má béèrè ohun tí mo fẹ́ lọ́wọ́ rẹ Ọlọ́run májẹ̀mú gba ẹ̀ṣẹ̀ náà kúrò ní ọwọ́ mi ọba àwọn bá gba ẹ̀ṣẹ̀ yìí kúrò ní ọwọ́ mi ó yá mú ẹ̀ṣẹ̀ yẹn kúrò má jẹ́ kí n gbúrò rẹ̀ mọ́ Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù ṣé ẹ mọ̀ wípé ó ní baba ló jẹ èso èyí sì ń ka àwọn ọmọ baba ló jẹ èso ẹ wá yé Ádámù àti Éfà tó ti jẹ èso ẹ wo inú ìrora àti ìnira tí àwọn abiyamọ fi ń bí ọmọ ní àkókò yìí dádì mọ́mì ó lè jẹ́ pé ohun tó ń ṣẹlẹ̀ lórí ìrìn àjò ayé àwọn ọmọ yín lọ́wọ́lọ́wọ́ báyìí ó lè jẹ́ ìmọ̀ ni láti jẹ́ pé wọ́n mú ọkàn wọn rọ̀ sí Ọlọ́run ó sì jẹ́ kí ohun tó yẹ kí wọ́n tètè ṣe ní ìgbè ìwé wọn wò èyí tí ṣe títí dì sí yìí ó lè jẹ́ ẹ̀ṣẹ̀ ni ó lè jẹ́ ẹ̀ṣẹ̀ láti ara bàbá ni tàbí láti ara màmá ó sì lè jẹ́ ẹ̀ṣẹ̀ àṣìwọ́ fúnni láti ìran ó máa ń rí bẹ́ẹ̀ ní dádì mọ́mì ó máa ń rí bẹ́ẹ̀ mo gbọ́ ìtàn kan ní ìlú kan pé tí ọba bẹ̀ bá kú wọ́n gbọ́dọ̀ sin ènìyàn méje mọ́ òun ní ààyè tí wọ́n ò jókòó sí ẹ̀gbẹ́ pósí ẹ̀rí póga ẹ wo ìrora àti ìnira táwọn yẹn máa rí ẹ wo èpè àti ègún tí wọ́n máa mú jáde generation wa ń bọ́lá mọ̀ táwa náà ti wá generation táwa jẹ́ ìgánbọ́lá mọ̀ tá a ti wá ẹ jẹ́ sọ fún Ọlọ́run tá a bá rí ohun tí àwọn òbí mi àbí ohun tí àwọn ọ̀ràn mi ti kọ́wọ́ bọ̀ tó wá ti jẹ́ ohun tó ti pẹ́ tó mú ayé mi sún sẹ́yìn fún Ọlọ́run tó mú ayé mi fà sí ẹ̀yìn níwájú Ọlọ́run tó mú ìṣerere àti ìṣelógo ohun tó jẹ́ pé ọdọọdún ni wọ́n máa sọ pé mọ́mì
ògo kan rèé ṣùgbọ́n ògo yẹn ò rí. brọ́dà wọ́n sọ pé ògo yín dára ṣùgbọ́n ẹ̀ ń wò pé ọmọ ló dára, báwo ló ṣe wá ń wò bàìbàì báyìí? ẹ rí i pé tí àwọn ènìyàn bá lọ èédú tó bá fi sójú gíláàsì kò lè ríran dáadáa, bàlàbàlà ni ó máa wò. bí ègún ṣe rí nìyẹn nínú ayé àwọn ènìyàn, bí ègún ìran bó ṣe rí nínú ayé àwọn ènìyàn nìyẹn. ọlọ́run májẹ̀mú tá a bá rí agbára ègún ìdílé tàbí agbára ìran èyí tó lè máa fìyà jẹ ìṣẹ̀dá ayé àwọn ọmọ mi lọ́wọ́lọ́wọ́, èyí tó lè máa fìyà jẹ ìṣẹ̀dá mi lọ́wọ́lọ́wọ́ ní wákàtí ọ̀wọ̀ yìí, tó lè má mú àdúrà mi tètè wá sí ọ̀dọ̀ rẹ, tó yẹ pé n tó yẹ kí n tètè ṣe ní ìgbà èwe tí ẹ̀ tí ì ṣe ní àkókò yìí, ọlọ́run májẹ̀mú yá mú ègún yẹn kúrò nínú ayé tiyín. ṣé mo pa ayé tí ń gbọ́dọ̀ ní ìtumọ̀? ẹ gbọ́dọ̀ súnmọ́ ọlọ́run kí ayé tó ń rìfáàsì mọ́. bẹ́ẹ̀ ni dádì, ẹ ti mọ ọlọ́run náà, ayé yín ò tún gbọ́dọ̀ ṣe kí ni, kò gbọ́dọ̀ rìfáàsì sẹ́yìn mọ́. ọlọ́run májẹ̀mú mo ti mọ̀ ọ́, wo ti ní ẹni tó bá súnmọ́ ìhà rẹ oníwọ̀ yóò ṣe ní ògo. olúwa ṣe mí lógo ẹ̀dìbàjẹ́, ó yá fi ògo ẹ̀dìbàjẹ́ sínú ayé mi. ẹ gbàdúrà yìí, orúkọ jésù, orúkọ jésù, agbára ńlá jésù, agbára ga jésù. mọ́mì dádì, ògo ẹ̀dìbàjẹ́ èyí tí wọ́n ti máa sọ pé ológo nìyí, ọmọ ológo nìyí, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ẹ̀ tí rí ògo yẹn mú débi pé kẹ́ ẹ rí lò ní ká máa ń kẹ́ ní wàrà sísọ. ọlọ́run májẹ̀mú yá kó do ògo yẹn bò yín. aṣọ ògo ńlá èyí tí gbogbo ènìyàn láti ìran dé ìran ní ibi àti bí yín, láti inú ọ̀rẹ́, láti inú ẹbí, ìdílé ọkọ àbí ìdílé ìyá, tí wọ́n mọ̀ wípé ẹ ti gbé ògo yín dé, ẹ sì ti rí ògo yín gbà, ògo yẹn sì ti bẹ̀rẹ̀ sí tẹ̀yìn lọ́wọ́ ní orúkọ jésù, ó yá kó hàn nínú ayé yín. mọ́mì dádì, ní orúkọ jésù ògo yẹn yóò hàn nínú ayé yín. ògo tí ò ní ṣe é dá dúró ní orúkọ jésù, ọlọ́run májẹ̀mú yá kó ṣe é fún yín. ọba àwọn ọba yá kó fi sínú ayé yín. mọ́mì, ayé yín ò ní ṣe é dá dúró mọ́, bẹ́ẹ̀ ni yóò rí. jésù olúwa wa, àmín 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 lórúkọ jésù. a lọ tún sọ fún ọlọ́run, ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára, olúwa já mi gbà lọ́wọ́ aninilára, anilára tó lóun ó sùn gbogbo ohun tó yẹ kí n tètè ṣe, tó lóun ó sá fàágùn mi, ìrìn àjò ayé tó yẹ kí n tètè ṣe kí n lè tètè rí ọwọ́ ayé mi mú, tó lè mí àmì fàágùn lòun ó fi sínú ìrìn àjò ayé mi. ọlọ́run májẹ̀mú yá kó já ayé yín gbà kúrò lọ́wọ́ rẹ̀ ní wákàtí wọ́n gbàdúrà, orúkọ jésù, orúkọ jésù, agbára ńlá jésù, agbára ga jésù, ọba àwọn ọba tó pọ̀ ní ipá àti agbára, ọlọ́run májẹ̀mú yá kó já ayé yín gbà kúrò lọ́wọ́ rẹ̀. gbogbo ẹ̀mí tó lóun ó fa ìrìn àjò ayé yín tó jẹ́ pé fi tètè ṣe rere yẹn, tó lóun yóò fàágùn, tó ní tẹ́fẹ̀ẹ́ wú dúdú tó yẹ kẹ́ ẹ ti fi ṣe pé àfi tí irun funfun bá dé, lónìí ní orúkọ jésù olúwa kó já ayé yín gbà kúrò lọ́wọ́ rẹ̀, ọkàn yín yóò balẹ̀. jésù olúwa wa, àmín 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 lórúkọ jésù. mọ́mí ẹ̀já lọ sọ fún ọlọ́run, ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára, olúwa ran ayé mi lọ́wọ́. ẹ rí, ìṣẹ̀dá ayé ẹlòmíràn wà ní kútọ́nù, ìṣẹ̀dá ayé ẹlòmíràn wà ní nàìjíríà níbí, ìṣẹ̀dá ayé ẹlòmíràn wà ní ìlú èyìnbó, ṣùgbọ́n òun lọ gbé sí ìlú àwọn haúsá, ibẹ̀ ló ti lòun ó ti máa lo dáúlà òun, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kò rí dáúlà yẹn lò ní ibi tó wà yẹn. ọlọ́run májẹ̀mú o, níbo ni ìṣẹ̀dá mi wà? ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára, níbo ni ìṣerere mi wà? ọlọ́run májẹ̀mú yá ìṣẹ̀dá mi sáré tètè kó wá bá mi, ìṣẹ̀dá mi sáré tètè kó wá bá mi, ó yá gbọ́n tó yẹ kí n tètè máa ṣe, ó yá kó bẹ̀rẹ̀ sí dáwọ́dé gbàdúrà yìí, orúkọ jésù, orúkọ jésù, agbára ńlá jésù, agbára ga jésù. ìṣẹ̀dá yín ní wákàtí ọ̀wọ̀ yìí, gbogbo ibikíbi tí ọ̀tá àbí ènìyàn ibi tó bá fi sọ̀kò sí, wọ́n mọ̀ọ́mọ̀ mi fi ayé ẹlòmíràn sọ̀kò síbi tí ò fẹ́ ni, kí wọ́n bá lè fi ògo ayé rẹ̀ wéṣì. ẹ̀yin ẹ wo onísun ẹ̀jẹ̀ nì, ẹ̀yin ẹ wo arọ tó wà ní etí odò Bẹ́sáídà, ẹ wò fún odidi ọdún méjì-dín-ní-ogójì, wọ́n mọ̀ọ́mọ̀ wéṣì ìrìn àjò rẹ̀ ní. ṣó lè ṣàbíamọ ṣá? ṣó lè di ẹni tí ó lè fẹ́ ìyàwó ṣá? ẹ wò gbé ìgbésí ayé tó wà ní, ẹ wo ọdún rẹ̀ kó tó di pé ó tún lo 38 years ní etí odò Bẹ́sáídà. ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára, níbo ni ìkà ìdílé, níbo ni ìkà ìran, níbo ni ìkà àdúgbò, níbo ni ìkà bínibí, níbo ni ìkà bí mo ti lọ́kọ,
èyí tí wọ́n lè mú ògo mi tí wọ́n lè sọ lóko dànù sí, ọlọ́run májẹ̀mú olúwa ṣàwárí rẹ̀ fún mi. Ọlọ́run tí ṣàwárí ògo, ó yá ṣàwárí ògo mi fún mi. Gbogbo ẹnikẹ́ni tí wọ́n wù kó fi lé lọ́wọ́, gbogbo ẹnikẹ́ni tó wù kó wà lọ́wọ́ rẹ̀, ọlọ́run májẹ̀mú ó yá gbògo mi fún mi. Yẹn gbàdúrà yìí, orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára Jésù. Ọlọ́run májẹ̀mú, ọba tí ṣàwárí ògo, níbo ni wọ́n fi ògo yín sọ̀kò sí? Ta ni wọ́n fi ògo yín pamọ́ lé lọ́wọ́? Ta ló ń lo ògo yín gangan tí ò jẹ́ yín ológo rí lò? Lónìí ní orúkọ Jésù, Olúwa kó gbògo yín fún yín. Mọ́mì dáàdì, ní orúkọ Jésù, Olúwa yóò gbògo yín fún yín. Ògo yín kó sáré tẹ̀tẹ̀tẹ̀tẹ̀, ó yẹ kó wá bá ayé yín. Ó yẹ kí wọ́n sọpọ̀ kí ògo yín kó sì bẹ̀rẹ̀ sí tàn. Mọ́mì, ìràwọ̀ yín kó bẹ̀rẹ̀ sí bú jáde. Ògo Ọlọ́run kó hàn nínú ayé yín. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù. Dáàdì, mọ́mì, ìṣẹ́dú ògo ẹlòmíràn, wọ́n mọ̀ọ́mọ̀ sókun mọ́ ni wọ́n wá lọ jù sínú kànga. Ṣé àmọ́ pé tí wọ́n sókun mọ́ tí wọ́n ti sòkúta mọ́ tí wọ́n ti tọ́ sínú kànga, bó ló ṣe lè gbéra mọ́? Bókúta bá ti bọ́ sórí rẹ̀ yóò pẹ́sẹ̀ mọ́lẹ̀ ni. Àfijọ́ wọn bá tún kọ́ kànga ni wọ́n tó lè tún kọ́ pé irú ọ̀rọ̀ wo rèé, irú kí leléyìí. Wọ́n ti fi báyé ọmọ ológo mìíràn jẹ́ nípasẹ̀ pé kíni gbogbo ohun tó yẹ kó tètè ṣe ayé rẹ̀, ayé tó wá àti tó yàn ní ayé rẹ̀ ni pé Ọlọ́run májẹ̀mú, mo fẹ́ kí ayé mi sáré tètè kó tètè pàdé ògo rẹ̀. Mo fẹ́ kí ayé mi kó sáré tètè kó tètè tan iná kí gbogbo ènìyàn kó mọ̀. Mo fẹ́ kí ayé mi kó tètè sáré ògo ńlá kó wọnú ayé mi kí n sì rí ẹ̀mí gúngùn lò. Bí ẹlòmíràn ṣe kọ́ nìyẹn. Ṣùgbọ́n ìkà abínibí yìí ń kọ́, ìkà ìran yìí ń kọ́. Ọlọ́run májẹ̀mú yá gbàgbà lọ́wọ́ ìkà ìdílé. Ìkà tó lóun ò ní jẹ́ rógo mi lò, tó lóun ó tẹ ògo rì ni. Oríṣiríṣi ni wọ́n o. Dádì, wọ́n pé mẹ́ta. Mọ́mì, bẹ́ẹ̀ ni wọ́n pé mẹ́ta. Ẹ bẹ̀rẹ̀ pé bò ni wọ́n ṣe pé àwọn ẹ̀mí kan wà tó jẹ́ pé ẹ̀mí arógo bògo jẹ́ ni. Àwọn ẹ̀mí kan wà, ẹ̀mí àwọn ó ti rí ògo, wọ́n máa ronú sí i tí wọ́n lè ṣe fún ògo. Dádì, ẹ̀kẹta ni àwọn arógo tògo rì. Àwọn arí ògo tẹ ògo rì. Àmọ́ pé tó bá ti rì mọ́nú ẹrẹ̀fọ̀, Ọlọ́run ló tún lè ṣe, àyàfi kọ́ ẹrẹ̀fọ̀ kó tún gbẹ mọ́. Bí ìgbà wọn bá ju ògo èèyàn sínú ìrà ni ó bàjẹ́, torí pé kíni yóò mọ́ lé ni, yóò sì bàjẹ́, yóò dógùn síbẹ̀, yóò sì rún síbẹ̀. Ṣùgbọ́n àwọn arógo síwájú ológo yẹn, àwọn ò ti rí pé lágbájá ìní ọ̀dà oní ògbé ògo òdílé ga. Àwọn arógo bògo jẹ́ àwọn ọmọ sáré tètè ní pé àníbi tó lóun ó dé yẹn kò ní débẹ̀, nítorí pé kíni tó bá débẹ̀ bó ni yóò ṣe jẹ́, yóò wà máa fẹ́ ọmọ tòun lóúnjẹ bí ìránṣẹ́ ṣiṣẹ́ yàn án ní pé kóun tètè wálé ayé, kóun rógo lò, kóun rógo òun lò pẹ́. Ṣùgbọ́n ẹ̀mí abínúkọ àti ìkà ìdílé yìí kọ́, tó jẹ́ pé àwọn arógo tògo rì ni. Ọlọ́run májẹ̀mú gbàgbára lọ́wọ́ wọn. Gbogbo ẹ̀mí arógo tògo rì, arógo síwájú ológo, arógo bògo ayé ẹni jẹ́ nínú ayé mi, nínú ayé ọmọ mi, nínú ayé ọmọ mi, ní orúkọ Jésù má jẹ́ wọ́n ráyè nínú rẹ̀. Gbogbo tí wọ́n wù kí wọ́n lè sọra wọn dẹ̀, ní orúkọ Jésù ó yá jí wọ́n gbèrè tuntun lórí ayé wọn. Gbàdúrà bẹ́ẹ̀, orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára Jésù. Ẹ̀mí arógo bògo jẹ́, ẹ̀mí arógo síwájú ológo, ẹ̀mí arógo tògo rì nínú ayé mi, nínú ayé àwọn ọmọ mi, nínú ayé ọmọ mọ́mì dádì, lórúkọ Jésù wọ́n gbèrè tìjú ni. Ẹ sọ fún Ọlọ́run, ẹ̀mí tó lè máa ní òun ọ̀fà sẹ́yìn, ṣé bá ẹ ṣe ń ṣe wàhálà tó yẹ káwọn ọmọ tó kọ̀ntínú ni? Ó ti tó gẹ̀, kò yẹ káwọn ọmọ yẹn tó kọ̀ntínú wàhálà mọ́. Ó yẹ kí Ọlọ́run kó tètè gbé wọn kó ìṣẹ̀dá ìṣerere wọn ni. Àwọn ìyá wa máa sọ pé bẹ́ẹ̀ bá ti bí ọmọ là, yóò máa ti bí ara ẹni là, tàbí kó fọwọ́ ara ẹ̀ lára ẹ̀. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ẹ̀ tí ì ti bí ọmọ là báyìí. Dádì, ẹ̀ tí ì ti bí ara là, nítorí pé kí ni ọmọ yín kè tí bọ́ sọ́dọ̀ ènìyàn tó jẹ́ èèyàn gidi. Débi pé ẹ̀yin gangan bẹ́ẹ̀ tó ṣe ń ṣe wàhálà, nínú wàhálà yín náà lẹ́ tó ṣe ń ṣe fún àwọn ọmọ yìí. Ẹ já sọ fún Ọlọ́run, ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára. Talent tó lòun ó mú gíngì mi, tó lòun ó sọ di bàìbàì. Talent tó lòun ó ba gíngì mi jẹ́.
gíngì yìí ni àwọn ọmọ yín mọ́mì dádì. Gbogbo ẹni tó lòun ó bà gíngì ayọ̀ mi jẹ́, tó lòun ó mú gíngì ayọ̀ mi, tó lòun ó sọ di ìbànújẹ́ nínú ayé mi, tó ní gíngì ayé mi tó jẹ́ àwọn ọmọ mi àti àwọn ọmọ ọmọ òun yóò sọ di ìdààmú. Ọlọ́run májẹ̀mú yẹ̀pẹ̀ sí yàrá àsàlẹ̀ fi kú lọ àdúrà orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù. Ọlọ́run májẹ̀mú mo ké pè ọ́ ní wákàtí ọ̀wọ̀ yìí. Ọlọ́run adé orí mi, Ọlọ́run ìpè àti ìtẹ̀dó. Gbogbo ẹnikẹ́ni ọkọ̀ kọ̀ọ̀kan tá a taara obìnrin mú jáde tó lóun yóò bà ògo ayé àwọn ọmọ mi jẹ́, tàbí tó lóun ó bà ògo ayé àwọn ọmọ mi jẹ́, lónìí ní orúkọ Jésù, Olúwa fi kọ́kọ́rọ́ ìsàlẹ̀ lé lọ́wọ́. Ọlọ́run májẹ̀mú ó yẹ fi kọ́kọ́rọ́ ìsàlẹ̀ lé lọ́wọ́, pèsè yàrá ìsàlẹ̀, ó yẹ kó túwọ́ nínú ọ̀rọ̀ ayé àwọn ọmọ. Mọ́mì yóò túwọ́ nínú ayé àwọn ọmọ yín, torí bẹ́ẹ̀ bá ti bí ọmọ là kò dáa mọ́. Lónìí ní orúkọ Jésù, Olúwa yóò já ayé yín gbà kúrò lọ́wọ́ ẹ̀. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù. Ẹ jẹ́ lọ tún sọ fún Ọlọ́run. Àdúrà yẹn kù mẹ́ta péré ká tó bọ́ sí ìpele mìíràn. Mọ́mì ẹ jẹ́ lọ sọ fún Ọlọ́run, dádì ẹ jẹ́ sọ fún Ọlọ́run. Ó ní kò yẹ kọ́mọ ẹlẹ́ran kó máa jẹ gúngún, kò yẹ kọ́mọ aláṣọ kó máa wà kísà. Bàbá bàbá ayé má ti mọ̀ mí lọ́mọ rẹ̀, ìwọ ò ní bú ọrẹ́. Bàbá mama jẹ́ ń jìyà yí gbé olórin kan ló kọ́. Èmi kì í ṣe olórin wòlíì ni mí. Ó ní kò yẹ kọ́mọ ẹlẹ́ran máa jẹ egun, kò yẹ kọ́mọ aláṣọ máa wà kísà. Ṣé ọmọ ẹlẹ́ran ò ti máa fẹ́ jẹ egun báyìí ní ayé ìkẹyìn ọjọ́ tá a ti ẹ̀wà yìí? Ṣé ọmọ aláṣọ máa fẹ́ wà kísà báyìí? Ayé sì ti mọ̀ wá ní ọmọ Ọlọ́run o. Ọlọ́run gba aṣọ ìyà kúrò lára mi. Mọ́mì bí ẹ ṣe lọ ṣọ́ọ̀ṣì tó, kódà ìránṣẹ́ Ọlọ́run ni yín dádì, ẹ gbé orúkọ Ọlọ́run kalẹ̀, gbogbo ayé sì mọ Ọlọ́run mọ̀ yín. Ọlọ́run gbà mí. Gbogbo ohun tó fi ń jí Ọlọ́run, gbogbo ohun tó fi ń jí agbára Ọlọ́run, fi já ayé àwọn ọmọ mi gbà lọ́wọ́ kùkùté ìdílé yìí, fi já ayé àwọn ọmọ mi gbà lọ́wọ́ ogun ilé baba, fi já ayé àwọn ọmọ mi gbà lọ́wọ́ ẹ̀mí alára ẹni onílara tó ní ayé àwọn mi ò ní sún síwájú, tó ní gbogbo ọjọ́ ayé tó yẹ káwọn ọmọ mi fi kẹ́mi kí n fi fojú gan ní ọmọ wọn, tó ní mà fi ṣe wàhálà àti làálàá ni. Ọlọ́run májẹ̀mú Olúwa dójú tì gbogbo ẹnikẹ́ni tó wù kó wà nídìí rẹ̀, gbogbo ẹnikẹ́ni tó wù kó jẹ́. Ọlọ́run májẹ̀mú yẹ bá mi bù fọ́jú lù gbàdúrà bẹ́ẹ̀, orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù. Mọ́mì dádì, gbogbo ẹni tó ní ẹ ò ní jẹun wọn mọ́, gbogbo ẹni tó lóun ó sọ àwọn ọmọ yín di wàhálà àti ìdààmú sínú ayé yín, gbogbo ẹni tó lóun ó máa fi àwọn ọmọ yín sọ ọ̀rọ̀ ìbànújẹ́ sínú ayé yín ni. Mọ́mì dádì, lónìí ní orúkọ Jésù, Olúwa yóò fọ́ ní ìfọ́jú. Ìfọ́jú ló yẹ ìrìn àjò rẹ, torí ẹni tó bá ní ojú ńlẹ̀ tó jẹ́ pé ìgbésí ayé onígbésí ayé ni yóò máa wò láti fi bàjẹ́. Lónìí ní orúkọ Jésù, Ọlọ́run bá mi ìfọ́jú lù ú, ọba àwọn bá yàgò ìfọ́jú lù ú kó lè bá síwọ́sẹ́ lórí ọ̀rọ̀ mọ́mì àti dádì yìí ni, lórí ọ̀rọ̀ ayé mi àtàwọn ọmọ mi. Jésù já ayé wa gbà, Jésù Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù. Àdúrà yẹn kù ẹyọ kan péré. Ẹ jẹ́ lọ sọ fún Ọlọ́run, ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára, níbo ni ìrìn àjò ayé mi kù sí? Níbo ni ìrìn àjò ayé mi kù sí? Èyí tó jẹ́ pé wọn náà fi ń wò mí Ọlọ́run, tó jẹ́ pé tó yẹ kó tètè ṣe nínú ayé mi kí gbogbo ayé lè bá ń dúpẹ́, kí gbogbo yẹn lè bá ń gbé igbó ọpẹ́ níwájú rẹ, kí wọ́n lè bá ń gbé igbó ọpẹ́ lórí mi, lórí àwọn ọmọ mi. Níbo ni ọ̀rọ̀ ayé mi kù sí? Ọlọ́run májẹ̀mú lọ sí orísun bẹ̀rẹ̀ àtúnṣe ní wákàtí yìí. Ibi ọ̀rọ̀ ayé yín kù sí yẹn gangan, ẹ pe Ọlọ́run síbẹ̀, bẹ́ẹ̀ bá pè sí àìmọye ló pè é. A mọ̀ pé títí tá a fi kú ni, a mọ̀ pé Ọlọ́run títí tá a fi kú ni. Àsìkú ni àgbàkú ni àdúrà, àsìkú dẹ̀ ni ìsìsí Ọlọ́run. Àgbàkú ni àdúrà, a mọ̀ gbà títí tá a fi kú dànù ni. Ẹ já sọ fún Ọlọ́run, ẹ̀mí ọba tó pọ̀ nípa àti agbára, níbo ni ìrìn àjò ayé mi kù sí? Èyí tó wá mú ògo mi fà sẹ́yìn bí èyí, èyí tó mú ayé mi àbáyé àwọn ọmọ mi fà sẹ́yìn bí èyí. Ọlọ́run májẹ̀mú rán sí orísun bẹ̀, ẹ pẹ́ sí ni. Tẹ́ ẹ bá pè ká ẹni ọba yín dá sí, yóò máa wò yẹn ni. Bí àwọn ẹlẹ́sìn wa pé ẹlẹ́sìn kejì wọn ní alápàdúpẹ́ ni aláwọ̀ dáràn, yóò máa wò yẹn títí yín ìbàjẹ́ ni. Téèyàn ò bá pè sí, yóò máa wò yẹn títí tẹ̀yìn ìta ni.
àfi ká pè sí ọ̀rọ̀ wa. Ẹ pe orúkọ Jésù ní ìgbà mẹ́ta, ẹ pè mọ́ ní ìgbà kan tó. Olúwa mo pè ọ́ sí ọ̀rọ̀ ayé mi, bá mi dá sí. Ọlọ́run májẹ̀mú, mo pè ọ́ sí ọ̀rọ̀ ayé mi, bá mi dá sí ní ọ̀sán yìí. Níbo ni orísun ìbànújẹ́ ayé mi wà? Ọlọ́run mo rán síbẹ̀ ní wákàtí ọ̀wẹ́. Gbogbo tó ń jẹ́ wàhálà àti ìdààmú nínú ìrìn àjò ayé mi, èyí tó fi gbọ́ ohùn ẹ̀bẹ̀ mi, Ọlọ́run bá mi lọ sí orísun gbogbo wàhálà náà. Ó yá wú ti gbòǹgbò ti gbòǹgbò, yá wú tẹ̀katẹ̀ka, ó yá fi iná sí gbàdúrà bẹ́ẹ̀. Orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù. Ọlọ́run májẹ̀mú o, Ọlọ́run mo rán ọ níṣẹ́. Ó yá lọ sí orísun ìbànújẹ́ ayé mi, gbogbo gbòǹgbò ayé mi, gbogbo gbòǹgbò ìkorò yẹn. Ọlọ́run wú ti gbòǹgbò ti gbòǹgbò, ó yá wú tẹ̀katẹ̀ka. Ẹ sọ, ó yá wú tẹ̀katẹ̀ka. Tẹ́ ẹ bá wú tẹ̀katẹ̀ka, ẹ̀ka ẹni tó wù. Ọlọ́run májẹ̀mú, ó yá wú tẹ̀katẹ̀ka, ó yá wú tẹ̀katẹ̀ka, ó yá wú tẹ̀katẹ̀ka, ó yá máa wú, ó yá máa wú. Mò ń wo bàbá kan bí wọ́n ṣe sọ, bẹ́ẹ̀ nìdí ayé wọn já. Mò ń wo màmá yìí bí ẹ ṣe sọ yẹn, bẹ́ẹ̀ ni ìdè yẹn dẹ̀ ń já. Ọlọ́run dẹ̀ ń já ìdè yìí, ó sì ń já pàtì, ó sì ń tú dànù. Wọ́n ní ìdè yẹn ti já lónìí. Mọ́mì dáàdì, ó lẹ́rìí ọwọ́ Ọlọ́run, ó lẹ́rìí ògo Ọlọ́run. Ìdè yẹn ti já. Ọlọ́run bú tẹ̀katẹ̀ka, ó yá wú, ó yá wú, ó yá wú. Lónìí ní orúkọ Jésù, ó yá finá sí. Bàbá finá sí, bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù. Ọlọ́run májẹ̀mú lórí ogun tó ń bá wa fínra yẹn, àdúpẹ́ pé o ti wú tẹ̀katẹ̀ka. Mọ́mì, kìkìdá tẹ́ ẹ bá ti rí ọwọ́ Ọlọ́run, tẹ́ ẹ sì rí ògo Ọlọ́run nínú ayé yín, pé gbòǹgbò yẹn ti ṣe kí ni, ó ti wú tẹ̀katẹ̀ka. Ó wú ti gbòǹgbò ẹ̀ kúrò rẹ̀ mọ́. Kìkìdá kẹ́ ẹ lọ bá mi ra ago ìgbàlà ńlá kan. Ẹ má ra kékeré tó tóbi dáadáa. Ẹ lọ rà, kẹ́ ẹ lọ gbé sínú ṣọ́ọ̀ṣì kan. Ẹ̀yin ni ẹ ti gbàdúrà, ẹ gbẹ́nu yín sínú ago yẹn. Ẹ gbàdúrà síbẹ̀ pé Ọlọ́run, gbogbo ìgbà wọn bá ti ń lu ago yìí, tí gbogbo etí bá ti ń gbọ́, tí àwọn ènìyàn sì ń jó ní orúkọ Jésù, ìjọ ẹni kó máa ṣẹlẹ̀ nínú ilé mi. Mọ́mì, ṣé ń gbọ́? Ìjọ ayọ̀ ni kó máa ṣẹlẹ̀ nínú ilé mi. Bàbá ti ń lu ago yìí, tí ago yìí ń dún, ohun dídùn ayọ̀ ni kó máa dún nínú ilé mi. Ẹ kàn lọ gbé sí ṣọ́ọ̀ṣì. Ẹ má lè fẹ́ sọpẹ́ kankan kàn gbélẹ̀. Lórúkọ Jésù, ìdè yẹn kò ní wọ inú ayé yín mọ́. Ọkàn yín yóò sì balẹ̀. Ẹ ó yin Ọlọ́run. Jésù Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù. A lọ nínú ìpele kejì mà. Dádì, a fẹ́ lọ nínú ìpele kejì nìyẹn. Ẹ já lọ sọ fún Ọlọ́run. Ẹ̀mí ọba tó pọ̀ nípa àti àpá, torí iṣẹ́ pọ̀ tá a máa ṣe lẹ́nìí. Mo fẹ́ ṣiṣẹ́ àtàwọn oníbísí yẹn. Bí Olúwa bá ṣe ń sọ fún mi sí la ṣe máa ṣe. Nítorí wípé kí ni, ó ní àwọn oníbísí, ó ní ló fẹ́ kí a kọ́kọ́ ṣiṣẹ́ wọn ní ọ̀sẹ̀ yìí. Ẹ rí, gbogbo àwọn tó ní ìròbìnújẹ́ nípa ọmọ bíbí, ẹ súnmọ́ ìdí tẹ́ ń wò yìí. Ẹ tètè bá mi share rẹ̀ fún wọn. Wípé wọ́n fẹ́ fún wa ní àwọn sáàmù tá a máa kà. Wípé kí ọlá ẹ̀ kó lè sọ nínú wa. Kódà ẹni fẹ́ bí ìbejì tó bá ń gbàdúrà yìí yóò bí. Bẹ́ẹ̀ ni mo sọ. Ẹni tó bá fẹ́ bí ìbejì, tó fẹ́ bí ọkùnrin méjì, tó fẹ́ bí obìnrin méjì, tó fẹ́ bí ọkùnrin kóbìnrin kan, tó bá ṣe ń sọ fún Ọlọ́run sínú omi yìí, lẹ́yìn ìgbà tó bá parí iṣẹ́ yìí, tó bá ti bẹ̀rẹ̀ sí mú, mọ́mì, bẹ́ẹ̀ ni yóò rí fún un. Tó bá kìkìdá kó gbàgbọ́ nìkan. Ó ní tẹ́yìn bá gba wòlíì pé ó ní yóò jèrè wòlíì. Kìkìdá kó gbàgbọ́ nìkan. Kìkìdá kó sì fi ọkàn kan ṣe. Kìkìdá kó sí ọkàn rẹ̀ páyà sí iṣẹ́ náà. Lórúkọ Jésù, ọlá yóò sì sọ nínú ẹ̀. A lọ nínú àdúrà kejì náà nìyẹn. Ẹ jẹ́ sọ fún Ọlọ́run. Ẹ̀mí mọ́ Ọlọ́run gbà mí. Gbogbo nǹkan tí ìbànújẹ́ wù kó sọ̀rọ̀ ẹ̀dà. Gbogbo nǹkan tí ìfòòró wù kó sọ̀rọ̀ ẹ̀dà. Ọlọ́run má jẹ́ mọ́jọ́ ó kàn mí, mọ́jọ́ ó kan ilé mi. Ọba àwọn ọba gbà mí. Gbogbo nǹkan tí ìfòòró àti ìdààmú wù kán sọ ara wọn dà. Mọ́jọ́ ó wọlé mi, mọ́jọ́ ó yẹ ẹnu ọ̀nà mi. Mọ́jọ́ ó yẹ ilé àwọn ọmọ mi. Ó yẹ gbàdúrà. Orúkọ Jésù, orúkọ Jésù. Agbára ńlá Jésù, agbára ga Jésù. Mọ́mì, dáàdì, gbogbo nǹkan tí ìbànújẹ́ àti ìfòòró bá wù kó sọ̀rọ̀ ẹ̀dà. Dáàdì mi, mọ́mì, ní orúkọ Jésù kò ní yẹ ẹnu ọ̀nà yín. Mọ́mì, kò ní yẹ ẹnu ọ̀nà yín. Lórúkọ Jésù kò ní yẹ ilé mi àtàwọn ọmọ mi. Ọlọ́run má jẹ̀mú kí ni ìfòòró, kí ni jẹ́ ìdààmú. Kò yẹ fún ọmọ Ọlọ́run. Torí a ti mọ Ọlọ́run. Bá a bá sì ti mọ̀
ó ti lóun yóò ṣe ohun tó dára fún wa ni lórúkọ Jésù. mọ́mí dádì, ìfòró àti ìdààmú ò ní ya ilé yín, ẹ ò ní mọ ìfòró, bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. a lọ tún sọ fún Ọlọ́run, bẹ́ẹ̀ ni àdúrà yẹn mẹ́rin péré ní ẹ̀kejìlá ń lọ nínú ẹ̀yìn. Ọlọ́run májẹ̀mú, Olúwa gbà mí lọ́wọ́ ẹni tó ń bínú mi láì nídìí. ẹ rí i pé àwọn àdúrà yẹn máa ń wá lẹ́ẹ̀kọ̀ọ̀kan. ọwọ́ àwọn tẹ́ ń kó rọra yìí náà ni wọn ò sì mọ̀ pé gbogbo ẹ̀ náà èyí tí ò gbọdọ̀ tí ó tó jẹ́ pé bí kéèyàn wò pé à ń ṣe ní dídá la fi rà á, ṣùgbọ́n wọ́n wò wọ́n ṣe lára pé ẹṣẹ́ yìí náà rí pé ọ̀sọ̀ọ̀sẹ̀ ní chẹ́ǹjì aṣọ ni, ohun tó bá wù ló ń wọ̀ ni. ẹ̀mí ìlara àtàbínúkú ni, ẹ̀mí ìlara àtàbínúkú kò sí sí tí ò lè ṣe, torí gbogbo ibi tó bá ti yẹ kéèyàn dára wọn lọ fẹnu babẹ̀ jẹ́. wọ́n sẹ́yìn náà rí pé múra rẹ̀ ń pọ̀ ju àwa tá àwa ń bí lọ ni. ìjà sọ fún Ọlọ́run, Ọlọ́run gbà mí lọ́wọ́ ẹni tó ń lara mi láì nídìí, gbogbo ẹ̀mí abínúkú, gbogbo ẹ̀mí onílara tó ń sáré ayé mi kiri, tó ń bínú ayé mi tí wọn ò sì bínú ayé rẹ̀. Ọlọ́run májẹ̀mú jó gbèrè tìjú ni, Ọlọ́run májẹ̀mú yá sọ́dẹ̀ èèyàn yẹpẹrẹ ni, Ọlọ́run májẹ̀mú jó gbèrè tìjú ni. gbogbo ẹ̀mí abínúkú lórí ìrìn àjò ayé mi àtàwọn ọmọ mi, Ọlọ́run májẹ̀mú yá jó gbèrè tìjú yá sọ́dẹ̀ èèyàn yẹpẹrẹ. gbàdúrà bẹ́ẹ̀, orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù. gbogbo ẹ̀mí abínúkú lórí ìrìn àjò ayé yín, gbogbo ẹ̀mí abínúkú lórí ìrìn àjò ayé mi àtàwọn ọmọ, lónìí ní orúkọ Jésù yá sọ́dẹ̀ èèyàn yẹpẹrẹ. gbogbo ibi tó náà ti ní yóò yá sọ́dẹ̀ èèyàn yẹpẹrẹ níbẹ̀. Ọlọ́run mú aṣọ yìí kúrò ní ara rẹ̀, ó yá faṣọ ẹ̀tẹ́ wọ̀, ó yá faṣọ ẹ̀tẹ́ wọ̀, ó yá mú mi borí ẹ̀. bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. àdúrà ìkẹta rẹ̀ á lọ sọ fún Ọlọ́run, ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára, gbogbo táwọn ẹgbẹ́ mi ṣe ní ìrọ̀rùn má jẹ́ fìnira ṣe mọ́. ẹ rí, gbogbo táwọn ẹgbẹ́ yín ṣe ní ìrọ̀rùn yẹn, mọ́mì dádì ẹ̀ ò ní fìnira ṣe mọ́. ẹ rí, ẹ ní fìnira ṣe mọ́. ọ̀rẹ́ mi kú ni kò ní wádìí bí wọn ò lówó lọ́wọ́. èèyàn bọ̀ ní láti ojú aṣọ lọ, èdè òmùgọ̀ ni. èèyàn bọ̀ ní láti ra ojú aṣọ lọ níbo. ẹni tí ò ní lọ́wọ́ wọn ò ní kó wá tó àga, ẹni tí ò ní lọ́wọ́ wọn ò pín mọ́ àwọn tí ó pọn mi. Ọlọ́run gbà mí, gbogbo bí àwọn ẹgbẹ́ mi ti ń ná owó má jẹ́ ná ojú ń bẹ̀ mọ́, gbogbo bí àwọn ẹgbẹ́ mi ti ń ná owó má jẹ́ ná ìráhùn. Ọlọ́run ràn mí lọ́wọ́, ó yá mú ìráhùn àti ìráre mú kóònù ayé mi. gbogbo tó yẹ kí n tètè ṣe ní kámọ́kámọ́, Ọlọ́run dá ọwọ́ mi lé, dá ẹsẹ̀ mi lé, ó yá jẹ́ iṣẹ́ ní ìrọ̀rùn, má jẹ́ fìnira lọ ilé ayé mi. gbàdúrà bẹ́ẹ̀, orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù. ìnira ò ṣe ṣe ilé ayé. Ọlọ́run má jẹ́ mọ́mì ẹ ò ní fìnira lọ ilé ayé yín, brọ́dà mi ẹ̀ ní fìnira lọ ilé ayé yín mọ̀, dádì ẹ̀ ní fìnira lọ ilé ayé mi, sísà ẹ̀ ní fìnira lọ ilé ayé yín. ìnira ò ṣe lọ ilé ayé. ọ̀rọ̀ tó wù yín tó Ọlọ́run yóò rọ̀ fún yín, ètò ẹ̀jẹ̀ títí dòpin ayé Olúwa yóò rọ̀ yín ní ọ̀rọ̀ rẹ̀. bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. àdúrà kan tó kù rèé, ká tó bọ́ sí ìpele mìíràn. a lọ sọ fún Ọlọ́run, ikú di méjì èpìnì nínú ayé báyìí o, kò sí ìlú tí ò sí, kò sí orílẹ̀-èdè tí ò sí o. ẹ já sọ fún Ọlọ́run, Ọlọ́run gbà mí, gbà mí lọ́wọ́ ogun àṣìtàbọn. Ọlọ́run gbà mí, má jẹ́ ṣìbọ́wọ̀. Ọlọ́run gbà mí, má jẹ́ wọ́n ṣì mí mú. gbogbo ẹ̀mí tí má sì yàn gbé, tó jẹ́ pé bàbá lọ ọdún 15 tó máa ní àwọn fìrì yẹn, àwọn mọ̀ pé ẹ ò ṣẹ̀, ẹ máa lọ lé. tẹ̀rí ọdún 15 wọn ti wé sínú ìrìn àjò ayé rẹ̀, ẹgbẹ́ bo ni yóò ti bẹ̀rẹ̀ náà. bọ́bá tiẹ̀ kọ́kọ́ wà lú gan, àwọn èèyàn máa sá fún pé ẹlẹ́wọ̀n ti tún dé, ẹ má kówó yín fún. ẹ já sọ fún Ọlọ́run, Ọlọ́run gbà mí, má jẹ́ ṣìbọ́wọ́. dádì ẹ gbàdúrà yìí dáadáa. ète kan rèé brọ́dà mi, ìmọ̀ kan rèé. Ọlọ́run má jẹ́ mú ṣàánú fún mi. bí aago bá ṣiṣẹ́ téèyàn dè mọ́wọ́, dádì mọ́mì, ó sàn ju áńkọ́ọ̀bù tuntun lọ. mo bẹ́ẹ̀ ni, aago tí ò ṣiṣẹ́ téèyàn dè mọ́wọ́, ó sàn ju áńkọ́ọ̀bù tuntun lọ. Ọlọ́run gbà mí, má jẹ́ wọ́n ṣì mí mú, má jẹ́ wọ́n ṣì mí kó. gbà mí lọ́wọ́ ogun àṣìtàbọn, má jẹ́ ń bọ́wọ́ èèyàn bí má jẹ́ ó gbé mi, èèyàn bí má jẹ́ mọ̀ láyé mi. gbogbo ẹ̀mí àti orílẹ̀-èdè tí ẹ wà yẹn, kò sí ìlú tí ò ní ìyọnu lọ́wọ́lọ́wọ́ báyìí. àkànṣọ ti Nàìjíríà ń bí ni, káàkiri àgbáláyé ni wàhálà ti wà báyìí. Ọlọ́run gbà mí, bó ti kí wàhálà ẹ̀ pọ̀ tó nínú ayé, má jẹ́ kankan mọ̀ mí, má jẹ́ ṣìbọ́wọ́ kankan nínú wọn.
ọlọ́run sàmìyè sí mi lára, olúwa sàmìyè sí orí mi, olúwa sàmìyè sí àwọn ọmọ mi. Ọlọ́run májẹ̀mú ibi tó wù kó wà ní ìlú tí ẹ wà yẹn, ibi tó wù kó wà ní orílẹ̀-èdè tí ẹ wà yẹn gangan, ibi tó wù kó wà ní ìletò tí ẹ ti ń gbọ́ ọ̀rọ̀ mi yìí, ọlọ́run májẹ̀mú lórúkọ Jésù kò ní jẹ́ ìpín yín. Dádì, mo ní lórúkọ Jésù kò ní jẹ́ ìpín yín. Mọ́mì mi, mo ní lórúkọ Jésù kò ní jẹ́ ìpín yín. Àwọn ọmọ yín lórúkọ Jésù mo ní kò ní jẹ́ ìpín wọn. Ọfà yọ̀fẹ̀ ṣò ní bà wọ́n. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù olúwa wa, àmín 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 lórúkọ Jésù. Ọlọ́run májẹ̀mú yá kó fi àṣẹ dá wa lóhùn lórí àdúrà ìkíní àti ìkejì, ó yá kó fi àṣẹ dá wa lóhùn. Ìpín wa ìpín rere ni, ìpín wa kì í ṣe fún ìbànújẹ́. Ní orúkọ Jésù a ò ní fi ìbànújẹ́ lo ayé wa. Ìbànújẹ́ bó ti wù kó sọ rẹ̀ dá, ní orúkọ Jésù kò ní mọ ilé wa, kò ní máa yí àwọn ọmọ wa. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù olúwa wa, àmín 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 lórúkọ Jésù. A fẹ́ ṣiṣẹ́ omi náà nìyẹn. Ẹ jẹ́ ká gbé omi wa. Ṣé a ti gbé e fún àwa tá a ní ìjọ? Ṣùgbọ́n bí ìjọ yẹn bá ti kún o yóò tún fà. Ṣùgbọ́n bí ìjọ yẹn bá ti kún o, gbogbo ẹsẹ̀ mọ̀dàrú tó wà níbẹ̀ ńlá fẹ́ fi omi yẹn fọ̀. Fún àwọn ìránṣẹ́ Ọlọ́run lélẹ́yìí àkọ́kọ́. Fún àwọn ìránṣẹ́ Ọlọ́run, ẹ máa bá mi wá pẹ̀fún oríṣi mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀. Ẹ máa wá sí inú omi yìí. Ẹ wá sí inú omi yìí. Tí ẹ bá ti wá, ẹ fi iyọ̀ sí dáadáa. Bó ṣe kẹ́ ẹ tú odidi ọ̀rá kan ẹ tú sínú ẹ̀. Ẹ fẹ́ fi fọ ṣọ́ọ̀ṣì yín ni. Ẹ fẹ́ fi ṣe kí ni, ẹ fẹ́ fi mọ́ọ̀pù ẹ̀ ni. Ẹsẹ̀ tó wọbẹ̀ tó tú ká yẹn kọ́lọ́run kó gbá dànù. Ẹsẹ̀ tó wọnú ìjọ yẹn tó tú ìjọ yẹn ká kọ́lọ́run kó ṣe kí ni, kó mọ̀ọ́mọ̀ bá yín sún síwájú. Ẹ jẹ́ á gbàdúrà lé. Ọlọ́run májẹ̀mú, bójú omi àkọ́kọ́ lẹ tì rí, ẹ lọ wá àwọn nǹkan yòókù sí, iyọ̀ àti pẹ̀fún mẹ́ta. Ṣùgbọ́n ẹ jẹ́ á gbàdúrà sí omi yẹn. Bó jẹ́ omi lásán yẹn, ẹ jẹ́ á gbàdúrà sí ká wá lọ wá nǹkan yòókù sí. Ọlọ́run májẹ̀mú, mọ́mì dádì ní ìgbàgbọ́ nínú àdúrà yìí. Gbogbo ohun tó ń tu ìjọ yín ká yẹn, gbogbo ẹ̀mí abàmì tó wà